One organization ní rí àtẹ̀ ìkúmọ́ lágbọ́rọ̀ lọ́wọ́ gbogbo alámàdàgbà lámàdàrúgbó Ọ̀gálá family kò ní bàjẹ́ akí gbogbo Pasuma fans club PFP PFC gbogbo pátápátá la kí ní gbogbo àgbáyé tó jẹ́ pé ẹ̀yin dúró tì wá ẹ̀ẹ́dẹ́ ká tẹ́ lágbọ́rọ̀ lọ́wọ́ ẹ̀yin yóò ní tẹ́ kàkàkẹ́ tẹ́ ẹ máa tẹ́ designer ni ẹjọ́ lẹ́ni tribute to Shina Alao òun la wá ṣe kò sí ààyè pé kòyókòyó ṣe ẹ̀fẹ̀ Ọ̀gálá kọ̀mẹ́ndíà ẹ̀yin ọmọlẹ́yìn Alhaji Wasiu Alabi Pasuma ẹjọ́ ẹ bá contribute sí kọ́dá zọ. May so rest in perfect peace.
sẹ́ni text message ìkúnlẹ̀ lábàgàmì àlàbí láti kí ni ẹ ṣe. Ẹ̀yin fọ́ọ̀sì wa lórí Instagram. Ẹ̀yin tí náà sí àgàbà jẹ́ lórí Facebook ọ̀ṣun wa. Àdúrà tí a ní pé Ọlọ́run bá wọn fọwọ́ bẹ́ẹ̀ ó bá kàn ṣiṣẹ́ ìwọ ni kò lè dojú kọ kó o lo àjọ ẹgbẹ́ àyè tó fi sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbọ́n bàjẹ́ àwọn. Ẹbí ara ojúmọ́ ọ̀rẹ́ ọmọ àbúrò ẹ̀mọ́ tálà òfin sílẹ̀ ẹ̀mọ́rí. Ọlọ́run bá fi ṣẹ́ṣẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ Pasuma organization àtẹ̀mẹ́kọ́ wọn bá ṣe. Àti gbogbo ẹ̀yìn ìwé olúfẹ́ wa wọ́n bí wá. Ọlọ́run jẹ́ kọ́dún jìnnà sí àlá gbogbo ìgbàgbọ́ látọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ara mi, kò sáré tó ní kú ojú wa. Yéèsì ẹni tí ò ní lọ lọ́jọ́ ọjọ́ kan máa tó. Ọlọ́run jẹ́ kọ́dún jìnnà sí akúlé lọ́mọ àgàmì àlábí àtọ́. Òbí ọ̀rọ̀ pápádà kúrò. Ayọ̀ bàbá. Ayọ̀ ṣòkòtò. Ayọ̀ fìlà. Bọ́lá ẹ máa kú. Ó ní ọ̀rọ̀ ẹ̀ lọ lọ́jọ́ kan. Ọkùnrin á lọ, obìnrin á lọ, ọmọdé á kú, àgbà á kú,
sẹ́ni tẹ́mi ìyá àwọn àdúrà tí wọ́n ń gbé ẹni wọ́n tú àdàgbà pàṣẹ. káàmù ara yọkùn mọ́ láàrin wa káàmù ṣe rí àyọkùn mọ́ láàrin wa káàmù pẹ̀lú ìmọ̀ pàṣẹ káàmù lè ṣe àdúrà tí wà. ẹni máa kú àdàgbà òun lè bá a sọ̀rọ̀. Bila kau doang, kau jadi kau ya masuk. Kau malau. Emang ini main di gimana masuk? Bóyá ọ̀kan ló pàlà o, èèyàn kan ló pa síná, àsìkò aláwọ̀ tó ní bóyá lábàkàmì àlàbí ló ṣe mú lọ. Ikú àlàó sí náà tó tọ́wọ́ ẹni kọ́kọ́ wá. Ikú ọ̀gá ilé pé èkó tọ́wọ́ ẹni kọ́kọ́ wá o. Àlàbí lára ọ̀gá ọ̀gá kàmọ́ ẹ̀ dáadáa. Kadani kaba, gbọ́dọ̀ ló lè sọ gbogbo ẹ̀la gbogbo ìfọ̀tà máa ṣe múlẹ́múlẹ́. Èmi ò mọ̀ káyìn tó lọ sọ. Of Nigeria, how very impressive. The Latin session. So the very Baba. I never had to see the volunteer Baba. Baba, Ṣáàní àyíká pẹ̀lú bẹ́ẹ̀ máa ń mú ọmọ mi. Ó ti ṣẹlẹ̀ sáwọn kọ́rí. Àwọn náà ti ní ìlú ẹ̀rí ẹ̀fà sóòrò àwọn kéré ìsára ní ọ̀ní ẹ̀ṣẹ́ báyìí. Ọdún bẹ́ẹ̀ ọ̀ká àyìn tèmi máa ẹ̀ṣà. Ojúṣà bẹ́ẹ̀ náà. The excellence, Baba, Penny, when you ever smile, Allah, the man. I show up today. Here and the excellence. Oh, they say, I'm on the near passing. What do you allow your brother? Ẹ̀ṣẹ̀
Aṣíwájú, thank you so very much. Agbábí ilẹ̀ Yorùbá, agbọ́dọ̀ ní àbá ìṣòṣò. Sáyìn ní ìlú Òṣùpá, àkóyèdè, máa ń lè dá ọ̀pọ̀. Ọ̀gá pé mi ò pé ilé bá a sọ. Aláàbí máa ń mọ̀rọ̀ múra. Òṣèlú Òṣùpá, àkóyèdè Mọ̀ndékọ̀. Thank you so much. Àyìnlá ni wọ́n bẹ̀rẹ̀ ìlú òṣèlú. Kíngí ilẹ̀ ọ̀sà ìdè. Ọ̀ṣọ́ba. Àlàáfíà aláìníwá. Ìnákùn sílẹ̀ mọ̀nà mi kíkà ọ̀ṣọ́. Ọ̀nà pé mi ò sẹ́yìn aláàjì. Ọ̀nà aláàjì bá a súnmọ́ àyẹ̀ ọ̀gbọ̀n. Ìyẹn láyé rẹ̀ oṣù máa dìbà. Ọ̀gbọ̀n láyé wá pásítọ̀ ẹ̀ṣọ́ wa. Ẹ̀kọ́ àánú rẹ̀ ti ẹ̀ṣọ́. Àlùkò jíjẹ́ music. Ọ̀nà pé ní ẹ̀ṣọ́ ìgbé bàbá àkọsẹ̀ ẹ̀ṣọ́. Àtàwọn ẹ̀wẹ̀ sílẹ̀ mọ́nà. Adiosla mọ́nà. Ilé spirit musician. Àkìlẹ̀ gbogbo wa. Ọ̀gá pé mi ò pé kúlẹ̀ bá a súnmọ́ wa. Alàgbé máa ń ronú wọn sẹ́. Adéwálé Ayọ̀bá ẹ̀ṣọ́. Aláwọ̀ mi káàdóso. Ọ̀rẹ́ mẹ́rin oṣù. Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ bá tán jẹ́ ṣọ́ rẹ̀. Akọni ní ìṣúná. Ìwé ńlá sọ̀rọ̀ ètò ọ̀pọ̀ rẹ̀ sí. Ọba náà tó pé èmi mọ̀ dáná ẹ má fún mi lọ́wọ́ lọ́wọ́. Let's do it, musician. Ejula mi kọ́ rẹ́sẹ̀. Kọ́fẹ́ náà ti kà ṣọ́. Ṣàkóra yìí léwé ní ọ̀fọ́jọ. Ọba tó bẹ̀rẹ̀ òkè ṣe ọmọdé bẹ́ẹ̀. Aláwọ̀ ká àdóso. Ọlọ́run jẹ́ gbọ́dọ̀ jìnnà síra wọn ní pàṣẹ. Àdúrà wọn ní ọ̀la bí ó mọ̀ Brighton lọ sí àmì. Òdì bẹ̀rẹ̀ lọ́dà rẹ̀ náà kò.
Òdìgbẹ́rẹ́ ọ̀gá rẹ̀ náà tó. Ó kúlẹ̀ fún àlá. Ká tó ríra, ká tó fojú mọ́ra. Bàbá ni àwọn àdúgbẹ́ lábẹ́ ní dọ́là àwọn ìdúgbẹ́ tó. Bàbá tún ní àwọn àbánújẹ́ lórí ọjọ́ ṣẹlẹ̀. Ìbànújẹ́ kan ọ̀gbọ́n lè kí ìṣúná àlá òdìdé mọ́. Àti ká sọ ògbọ́dọ̀ wọn ká tó bá tẹ̀ sáfẹ́fẹ́ ní alábí ó bá sún ọ̀rẹ́ ìlẹ́sọ̀. Àjùmọ̀ àwọn àgbà ọlọ́run bá pa ṣiṣẹ́ iyẹ̀pẹ̀ búburú ọlọ́run bá mú kó lójú àlá oní ìṣúná náà ọdún àwọn àríwá omi lójú alábìrì àwọn àgbà ìwà àṣìṣe yíyí wá ọlọ́run ọba ẹ̀ má ṣe ní tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ láàrin ẹgbẹ́ ọmọ jí wá káwọn ṣe lókun wọn àwọn òkú fọ aláàbí lára mi. àjọ fìdá látọ̀rọ̀ fàlà mi ìṣúná aláàbí náà.
ìyá ẹgbẹ́ aláàbí mo gbọ́dọ̀ fún. Òun tó sọ àmọ́lẹ̀. Nígbàdà omi ìṣínà àwọn ogun tó wá ṣẹlẹ̀. Òun tó sọ àmọ́lẹ̀ ọmọ ẹgbẹ́ COVID-19. Ó tó bí oṣù márùn-ún. Àti ìgbàgbọ́ làbákàbá sí láti lò déré kẹ́yìn. Ṣùgbọ́n làwọn èèyàn wà. Àwọn máa ń sọ àwọn èèyàn jankan-jankan yan pátákì. Wọ́n jẹ́ fi ó pa wá òkú ní bá a sọ wọn. Gbogbo ìbádùn mi ìwà pátápátá. Ẹ̀yin tẹ̀ jẹ́ pàṣẹ àlàyé. Bẹ́ẹ̀ ṣe ń tọ́jú wọn náà níyà. Àlè máa dá àrùkọ àlàyé mọ́ òbúráìtọ̀. Nípa àwọn ṣẹ́ṣọ́ wa. Ìjọba Nàìjíríà. Àwọn afẹ́bẹ̀rẹ̀. Ẹjọ́ òun lè máa tún wá rẹ̀. Ẹnu ti bẹ̀. Ẹnu ti bẹ̀. Ìjọ òun lè máa tún wá rẹ̀. Ìjọ ìjọba máa tún lálẹ̀ ẹjẹ́ àmọ̀. Ara ti bẹ inú ti bẹ. Ọlọ́run bá wa dógun COVID-19 kò bá àdàgbé pátápátá worldwide. Ó là ń tọ́ òun lè bá a sùn wa. Ipò tó ń lè padà sí kó bá a bá tó. Ipò tó ń kọ́ lè padà sí kó ní alábí bá a tó máa bá a sí àwọn. Hello, ladies and gentlemen, oh my soul. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. You better want to pay the free money. Ìjọba àjọ Instagram live show ẹ̀yin tẹ̀sán nílé tẹ̀wọ́ wa ẹ̀rọ àkọ́tẹ́ ẹ̀ máa gbogbo jíjẹ jíjẹ fi síwájú gbogbo ẹ̀ máa jẹ fi síwájú ẹ̀ máa jẹ ìdájọ́ lọ́màdó. Giving you entertainment, information with official Pasuma fan page. Àwọn náà lè sílẹ̀. Giving you entertainment, 60-40 promoter. Ilé ìwé ìlànà àwọn ẹ̀yọ́ mọ̀lẹ́. Information, official Pasuma fan page. Àwọn jí sí ní ìkọ́ni. Àwọn ẹ̀rí yìí pé àwọn lára àwọn ni àwọn gẹ́gẹ́ wà fún ẹbá àtúwà ọ̀tá náìtì àdáhàn police yáyá gbogbo ọjà ní gbogbo ẹ̀rọ ní àná pẹ̀lú àwọn gbogbo ẹ̀rọ ní ní àwọn ọmọ gẹ́gẹ́ ẹ̀rọ sílẹ̀ gbogbo ẹ̀yìn PFC bàtà fún ẹbá àtúwà aláàbìnrin àtúntì ìfẹ́rẹ́ náà ní àwọn ẹ̀kọ́ ráìtọ́ aláàbẹ̀ kúnlẹ̀kúnlẹ̀ ẹgbẹ́ kan mọ́ mọ́ síwájú. ẹ̀yọ́ ẹlẹ́jà ẹgbẹ́ta ìsọ́. Instagram live show ó ti bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀mọ̀ síwájú.
ẹ̀yà lẹ́jọ́ sí ẹ̀yà ní bàràkà ẹ̀yà lọ́dún náà gbogbo tó náà ìyá ẹgbẹ́ síwájú òkúrúkú class wákàtí méjì wọlé lọ́wọ́ náà yà lọ́dún nígbà kan náà fi ṣe àti àgbẹ̀bá ìkẹrù káńsù ká ọmọ rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wọlé tí bá yóò ti bọ̀ ọmọ ẹjọ́ wa rẹ̀. Thank you.
àbọ̀ ayé wá ṣiṣẹ́ àwọn ayé wá jẹ̀rẹ̀ lásán ìdíje entertainment 60% promoter olóògbé yìí sí ara ìdíwá introduction pẹ̀lú official Pasuma fanpage ẹtì mọ́ láti ní gbogbo dànù ẹ̀mọ́ sẹ́yìn bí ibi tó ṣe tó bá ti tọ́ Pasuma ẹni tí ìtẹ́fẹ́ mọ̀ nípa Pasuma ẹ lọ́wọ́ ẹ fún wọn on Instagram official Pasuma fanpage ibẹ̀ lẹ́sìn ẹ̀mí fúnra àtọ́nà rẹ̀ ló ń bọ́ àwọn méjèèjì wọn tó lè sọ̀rọ̀ wọn lè bọ́jọ́ mẹ́ta ẹsẹ̀ ńlọrọ̀ àlàfo ẹsẹ̀ àfà ẹ̀ka ọmọ wọn ní èmi níyà sáré àwọn ọ̀gá ni wà ẹni náà kí ẹ̀kú lè sẹ́yìn. Thank you.
ti dúró láti pa o. Oníṣẹ́ àwọn ọdẹ ní ìdílé wọn. Mo ti rántí lẹ́kọ̀ọ́ ní àkọsí ẹ̀yẹ. Ó ní mo ṣe ìdúró ara tí ó. Ọ̀rọ̀ bàbá máa ń rí àwọn àgbà. Yeah.
mo kí ẹ tó lójú ìwé nínú àmọ́ òṣèlú. Aláṣẹ fáyín títì. Ilẹ̀ òṣèlú ìjọba ọ̀rá. Ilé bàbá àjùmọ̀. Bàbá tí wọ́n lábẹ́ lórí bàbá àgbèrè ìwọ bàbá tọ̀ ìwọ òṣèlú. Aláṣẹ fáyín títì ìfẹ́. Ìyẹn ní àrùn. Àtúntò ìmọ̀lẹ̀ ìta. Ó ṣe ń bá ní èrè ní gbogbo ọ̀gá. Láti ní oṣù márùn-ún. Ìyẹn ní ó pa wá ò máa lè lè ní. Ó ṣe ń bọ̀ láìpọ̀. Ọmọ mẹ́wàá. Aláṣẹ máa sọ ẹ̀ṣọ́ fún ọ̀rọ̀ tó gbé pẹ̀. Èmi aláṣẹ tó ní. Gbogbo inú mẹ́rin fọ́. Ẹ ṣe àdúgbò ẹ̀rọ àwọn ọ̀gá. Gbogbo inú mímú sọ ẹ̀ka la mímú ọ̀gá ìtọ̀. Nígbà wọ́n ṣe é ṣe. Ẹni tó kọ̀ sí ọdún. Ìṣe mẹ́ta àìní ìdánwò. Ẹ̀kọ́ lè yọ. Ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ rí. Ẹ̀rẹ́ orúkọ ọ̀dọ́ òrìṣẹ́ rí. Ètò rẹ̀ ní mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ lára mímú. Ètò rẹ̀ ní mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ lóró nínú. Ọ̀rẹ́ yóò kó inú inú dání. Ọba ti lọ́kọ̀ọ́ wa kó máa yàtọ̀. Kò lè sọ pé mo kọ́ ẹ̀sẹ̀ kò lọ pé mo lò ó. Èmi jẹ́ sáàkì kò jẹ́ ní ẹ̀sẹ̀. Onígbà máa ń wọ̀ mí. Láti inú ìgboro fọ́. Ọmọ ìwọ náà wà dáadáa, yóò ní tó kọ́ lóṣù.